Alágbára lọ́run àtayé, alágbára lórí ohun gbogbo. Ìwọ ni màá máa sìn, tí màá gbéga. Alágbára lọ́run àtayé, alágbára lórí ohun gbogbo. Ìwọ ni màá máa sìn, tí màá gbéga. Mo kí ìwọ olùgbọ́ àti olùwọ̀ mi kú ọjọ́ mẹ́ta kan. Mo ní ayọ̀ nínú Olúwa wípé àlàáfíà ló wà. Àdúrà tá a fi rán mi sí ọ lẹ́nìí, òun ni ìtúsílẹ̀ kúrò lábẹ́ májẹ̀mú àṣìṣe orí ilẹ̀ tí mo tẹ̀dó sí. Èyí tó ti sọ ọ̀pọ̀lọpọ̀ di korofo, èyí tó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ ó di aláìní, gbọ́ èyí tó ti mú kí ọ̀pọ̀lọpọ̀ máa rìnrìn àjò àyẹ̀pọ́n nínú làálàá àti ìdààmú. Ṣùgbọ́n gbọ́, ọwọ́ agbára ìtúsílẹ̀ ṣetán láti ṣe iṣẹ́ ìdánilójú nínú ayé rẹ lónìí. Kìkìdá wípé gbàgbọ́ nínú Jésù Kristi nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristi. Òun nìkan ló ní agbára tí ń ṣe ìtúsílẹ̀ ńlá tí ẹnikẹ́ni ò lè ṣe. Jẹ́ kí n sáré mú ẹ lọ sínú ìwé Genesis orí ìkọkàndínlógún ẹsẹ̀ ìkarùndínlọ́gbọ̀n. Genesis 19:25. Gbọ́ ohun tó sọ. Ó sì run ìlú wọn nì àti gbogbo pẹ̀tẹ́lẹ̀ àti gbogbo àwọn ará ìlú wọn nì àti ohun tí ó hù jáde ní ilẹ̀, gbogbo nǹkan tó wà ní ilẹ̀ Sódómù àti Gòmárà. Òun ni Ọlọ́run run nígbà tí àkókò ìjìyà tó. Nítorí pé kíni? Torí pé wọ́n ṣe àìgbọ́ràn sí Ọlọ́run. Gbọ́, Lọ́ọ̀tì lọ sí orí ilẹ̀ láti lọ ṣe rere. Ṣùgbọ́n o, gbogbo ohun tí Lọ́ọ̀tì kó lọ síbẹ̀, àánú lórí gbà ó. Ìbá má sí ti àánú. Àmọ́ tí ìbá ṣẹlẹ̀ sí òun àti ọmọ rẹ̀, ìyàwó ẹ̀ tó bojú wẹ̀yìn, kí ló ṣẹlẹ̀? Ó di ọ̀wọ́n iyọ̀. Gbogbo ẹran hàn sí. Èyí tó kó kúrò lọ́dọ̀ Ábúráhámù tó kó lọ sí orí ilẹ̀ ìlú Sódómù àti Gòmárà, gbogbo ẹ̀ pátá run. Ilẹ̀ tó tẹ̀dó sí, kí ni àṣìṣe tó wà níbẹ̀? Kí lohun tí wọ́n ti ṣe? Èyí tó lè mú kí Olúwa fojú wolẹ̀ fún ilẹ̀ yẹn, tí wọ́n yẹ fún ìjìyà. Gbọ́, lóòótọ́ nígbà tí Jésù Kristi ò tí ì wáyé ni ìdájọ́ ìparun wà fún Sódómù àti Gòmárà. Ṣùgbọ́n lẹ́nìí a wà ní abẹ́ oore ọ̀fẹ́ àti àánú. Ṣùgbọ́n gbọ́, abẹ́ oore ọ̀fẹ́ àti àánú tí èèyàn wà, bí èèyàn bá ṣe àṣìṣe kò ní kó má jìyà ẹ o. Ilẹ̀ tí èmi àti rẹ̀ tẹ̀dó sí, orí ilẹ̀ tí wọ́n ti bí wa, ìjà àmọ́rú àṣìṣe tí wọ́n ti ṣe, èyí tí ó mú kọ́pọ̀lọpọ̀ ó di kòròfo ní ìwà láàyè. Abájọ tọ́pọ̀lọpọ̀ fi ń ṣiṣẹ́ tí ò fi róhun rere tọ́ka sí. Abájọ tọ́pọ̀lọpọ̀ fi ń sá eré tí ò tí ì dé ilẹ̀ ìsinmi. Ọ̀pọ̀lọpọ̀ rìnrìn àjò àyànmọ́ lẹ́nìí nínú làálàá àti ìnira. Ṣùgbọ́n gbọ́ o, mo ní ayọ̀ láti sọ fún ọ wípé àkókò ìtúsílẹ̀ ló wọ̀ yìí. Máa bá mi lọ nínú àdúrà. Ìwọ etí tó ń gbọ́ mi, ìwọ ojú tó ń wò mí, mo sọ tẹ́lẹ̀ sí ayé rẹ̀. Gbọ́, lábẹ́ májẹ̀mú àṣìṣe àìní, èyí tó mọ̀ torí ilẹ̀ tó tẹ̀dó sí wà, èyí tó fogun ja ìtẹ̀síwájú nínú ayé rẹ̀ lẹ́nu, àánú Ọlọ́run kó tú ọ sílẹ̀ níbẹ̀. Àánú kó tú ọ sílẹ̀ níbẹ̀. Gbọ́, lábẹ́ májẹ̀mú àṣìṣe orí ilẹ̀ tó tẹ̀dó sí, èyí tó ti ń jẹ tó ti ń mu, ṣùgbọ́n tó ṣe àkóbá ìtẹ̀síwájú nínú ayé rẹ̀, tó mú ọ sá eré ìje tó dé ilẹ̀ ìsinmi. Lábẹ́ májẹ̀mú yẹn, ọwọ́ agbára tẹ́nikẹ́ni ò lè dá dúró. Ó yá kó máa tú ọ sílẹ̀. Ó yá máa gba ìtúsílẹ̀. Máa gba ìtúsílẹ̀. Máa gba ìtúsílẹ̀ ní orúkọ Jésù Kristi. Máa gba ìtúsílẹ̀ bẹ́ẹ̀. Gbọ́, ìwà ipá orílẹ̀-èdè tó tẹ̀dó sí, bẹ́ẹ̀ ni ìwà ìbìkítà orílẹ̀-èdè tí èmi àti ẹ̀yin tẹ̀dó sí, bẹ́ẹ̀ ni èyí tó ti mú kí Ọlọ́run kó bínú, tó mú kí ojú Olúwa kó korò sí orílẹ̀-èdè tí èmi àti ẹ̀yin tẹ̀dó sí, èyí tó mú kí èmi àti ẹ̀yin máa ṣe làálàá láìsí èrè. Gbọ́, àwọn arìnrìn àjò àyànmọ́ pẹ̀lú omijé lójú, mo sọ lẹ́nu lábẹ́ májẹ̀mú yẹn, àánú orí igi àgbélébù ó yá tú wá sílẹ̀, tú wá sílẹ̀, tú wá
sílẹ̀ tú wá sílẹ̀ ní orúkọ Jésù Kristi ní orúkọ Jésù máa ń gba ìtúsílẹ̀ lábẹ́ májẹ̀mú èyí tó di ayé rẹ lọ́jọ́ tó ti pẹ́ lábẹ́ májẹ̀mú èyí tí òkùnkùn lò láti dì ọ́ tògótògó lábẹ́ májẹ̀mú èyí tó mọ̀ ọ́ ṣe làálàá tó dé ilẹ̀ sí mi àánú kó tú ọ sílẹ̀ níbẹ̀ gbọ́ wo ilẹ̀ tí Naomi lọ ó lọ pẹ̀lú ọmọ méjì àti ọkọ gbọ́ òun nìkan ló jáde nítorí pé kí ni ilẹ̀ yẹn ti wà ní abẹ́ májẹ̀mú ẹ̀gún mo gbọ́ bí Olúwa Ọlọ́run ti wí lọ́wọ́ ẹ̀gún orí ilẹ̀ tó tẹ̀dó sí gbọ́ ẹ̀gún orí ilẹ̀ tó ti ń sẹ̀ ẹ̀gún orí ilẹ̀ tó ti ń sáré ìje ṣeré rẹ̀ èyí tí ò fi àyè fún ọ láti ga èyí tó di ọ́ tòkòtòkò èyí tó sọ ọ́ di kòròfo lẹ́yìn lábẹ́ ẹ̀gún yẹn gba ìtúsílẹ̀ gba ìtúsílẹ̀ lórúkọ Jésù gba ìtúsílẹ̀ lórúkọ Jésù gba ìtúsílẹ̀ lórúkọ Jésù gba ìtúsílẹ̀ mo sọ nínú ọwọ́ agbára gbọ́ ẹ̀gún orí ilẹ̀ tó ti ń sáré ìje ṣeré rẹ̀ láyé ẹ̀gún orí ilẹ̀ èyí tí èmi àti rẹ̀ wà tá a ti ń sìn tá a ti ń dọ́gbọ́n àti jẹ́ èèyàn ńlá ẹ̀gún orí ilẹ̀ tí àtẹ̀dó sí tí èmi àti ẹ̀yin wà èyí tí wọ́n ti gún nígbà ìmọ̀ tàbí kí a tó wọ bẹ́ẹ̀ èyí tó lè mú ariwo ní kòròfo Naomi ó ní ẹ má ṣe pà mí ní Naomi mọ́ ó ń torí pé mo jáde ní kúkú ṣùgbọ́n Olúwa mú mi padà ní owó òfò gbọ́ èyí tó lè mú kó rìnrìn àjò ìṣeré ṣá lórílẹ̀‐èdè tí ó tẹ̀dó sẹ́ láìsí èrè lábẹ́ ìkún yẹn lé ní àánú tú ọ sílẹ̀ àánú tú ọ sílẹ̀ ó yá gba ìtura sílẹ̀ lórúkọ Jésù lórúkọ Jésù ó yá gba ìtúsílẹ̀ lórúkọ Jésù Kristi ó yá gba ìtúsílẹ̀ lórúkọ Jésù Kristi ó yá gba ìtúsílẹ̀ ẹ̀gún àti májẹ̀mú ilẹ̀ tó tẹ̀dó sí májẹ̀mú má ṣe rere májẹ̀mú má lọ àlùyọ májẹ̀mú má tẹ̀síwájú èyí tó mú kí ọmọ ẹlẹ́ran rẹ máa jẹ gungun ẹran bẹ́ẹ̀ ni èyí tó mọ̀ wà nídìí oúnjẹ tí ebi fi ń pa ọ́ èyí tó mọ̀ wà nídìí òrógbó tó mọ̀ wà nídìí omi tó ń gbẹ bẹ́ẹ̀ ni tó mọ̀ wà nídìí ìtẹ́lọ́rùn ṣùgbọ́n tó jẹ́ pé ìnira ló tún fi ń lò gbà mo sọ lẹ́yìn lábẹ́ májẹ̀mú àti ẹ̀gún yẹn àánú orígi àgbélébọ̀ ó yá tú wá sílẹ̀ 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 lórúkọ Jésù Kristi ó yá máa gba ìtúsílẹ̀ ó yá máa gba ìtúsílẹ̀ ó yá máa gba ìtúsílẹ̀ lórúkọ Jésù ó yá máa gba ìtúsílẹ̀ gbogbo májẹ̀mú ẹ̀ gbogbo ohun tó ti gbà lọ́wọ́ rẹ Bíbélì sọ pé mi yóò dá ọdún wọn padà wá èyí tí kòkòrò jẹ́wéjẹ́wé àti irú kòkòrò mìíràn ti jẹ tó ti gbà lọ gbọ́ gbogbo tí májẹ̀mú yìí ti gbà gbogbo tí ẹ̀gún yẹn ti gbà lọ èyí tó yẹ kó o ní tó tiẹ̀ ní àbẹ́lẹ̀ tó kó wọ́bẹ̀ tó ti gbà lọ lẹ́ni ọwọ́ ìdápadà ọdún ó yá kó máa dá wọn padà ó yá gbà padà máa gbà padà máa gbà padà Bíbélì sọ wípé Dáfídì sì gba gbogbo tí àwọn ará Amẹ́lẹ́kì ti kó padà ó dí títí kan ìyàwó rẹ̀ méjèèjì gbọ́ gbogbo tí ẹ̀gún yìí ti gbà lọ́wọ́ rẹ̀ àánú kó dá padà fún ọ lórúkọ Jésù àánú orí gàgbélébù kó dá padà ẹ̀mọ́ kó dá padà fún ọ ọwọ́ agbára tẹ́nikẹ́ni ò lè dá dúró ó yá kó dá padà fún ọ kó sì di lílò fún ọ ògo Ọlọ́run kó bú jáde kó o ṣe rere bẹ́ẹ̀ lÓlúwa wí kò sì yé padà àṣẹ ọ̀run gùn ohun tí ọ̀run sì ti ìdìdí ọ̀run sì ti ẹ̀jẹ̀ Jésù sì lè Jésù ipá àti agbára wa àmín 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 lórúkọ Jésù Kristi ìwọ tó bá fẹ́ pè mí o lè pè mí sí +1 647 303 7468